Yes, ẹ káàbọ̀ sórí ètò Lady K Ìfẹ́olúwa show, the baby of Yorùbá nation. Mo tún ti lọ grab ẹ o. Ẹ ṣáà jẹ́ ká máa kẹ́kọ̀ọ́. Ẹ̀kọ́ làwa wá kọ́. Àwa ò já o. Àwa ò já o. Ọmọ Ọlọ́run ni wá o. Bíbélì dẹ̀ sọ wípé ìbùkún ni fún onílàjà. Ọmọ Ọlọ́run la máa pè wá. So ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká búyàn sí comment section o. Ẹ má jẹ́ ká búyàn. Tẹ́ bá ti búyàn ní comment section, mo máa pa comment section mi. Ẹ ní lè type lẹ́yìn kẹ́kọ̀ọ́ tẹ like ẹ kò bá wa like program yìí ni ẹ kò tẹ like ni like yìí ò mean anything. We are here to learn. We are here to learn. Ẹ̀kọ́ làwa ń kọ́ ń bí. Àwa ò jà. We are not making violence. We are not here to bully anybody. We are not here to harass anybody. We are just here to learn one or two things from all this video and to analyze it to know which one is good. We are here for a good intention. We are not here for bad intention. So ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, mo ń ṣe gbogbo eléyìí nítorí àwọn tí wọ́n sọ pé kó lọ máa report to page wa. Ni mo ṣe jẹ́ kó yé YouTube wípé we are not making any violence. We are not making any harassment. We are not here to bully anybody. So ẹ wá ìjọ gbogbo èyí tẹ́ ń wò mí náà kì í ṣe YouTube nìkan mò ń bá wí o. Àtẹ̀yí tẹ́ ń wá àwọn program yìí àbúyọ̀ àràrà sí anybody o. So bó ṣe jẹ́ nìyẹn. Fáfàní gbogbo èyí tẹ́ bá fẹ́ pè mí ẹ jọ̀ọ́ wọ́n ti ban WhatsApp mi for now. For now wọ́n ti ban dẹ̀. So nọ́mbà tẹ́ lè get mi sí òun nìyẹn. Àìdá ẹ fẹ́ ra àwọn nǹkan tá à ń tà. Ẹ fẹ́ ra àwọn spiritual items. Ọṣẹ àṣínà, ọṣẹ àánú, ọṣẹ orí òjijì, ọṣẹ àgbélépọ̀tà, ọṣẹ ẹ̀bẹ̀ àwọn àgbà, ọṣẹ free from bondage, ọṣẹ ojúrere àtàánú, ọṣẹ arọ́bí, ọṣẹ ìtúsílẹ̀, ọṣẹ aláǹtakùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyí tẹ́ bá fẹ́ àwọn nǹkan tẹ́ lè lò fún spiritual items. Ó ń gbàdúrà. Jésù ń gbọ́ títí wa. Ó pẹ́ tí èmi ti mọ̀ pé Kristi ń gbàdúrà. Gbogbo àwọn nǹkan tẹ́ lè máa lò tí ẹ máa rí àánú gbà tí ire máa wọlé fún yín lọ́tùn lósì. Gbogbo ẹ̀ ló ṣe kíni ló wà ń bí báyìí. So ẹ jẹ́ ká ṣe kíni náà. Ẹ jẹ́ ká kọ́kọ́ wo program. Tá bá ti wo program tán àwa polówó mo dẹ̀ lè má polówó mọ́ ní the end. So èyí tẹ́ bá ṣàtìfẹ́ yẹ pè mí. Bó bá dẹ̀ jáwọ́ wíìgì náà ni ẹ pè mí. Tó bá jẹ́ pé jewelries ni ẹ pè mí. Ẹ jọ̀ọ́ ẹ má búyàn. Please don't write any bad comments there. Please, I'm begging you. Don't insult anybody. Don't bully anybody. Don't curse anybody. Please, I'm begging you. Anybody tí mo bá gbé fídíò wọn wá tí mo fi fídíò yìí edit. Àbí kí n tún máa lo fídíò eléyìí kí n tún ṣe mí kí n fi edit ẹ̀. Eléyìí tí mo lè fi edit fídíò bíi 4 àbí 3. So ẹ jọ̀ọ́ torí tọ́ lọ́run. Ẹ má ṣe kíni. Ẹ má búyàn bẹ́ẹ̀. Tí bá ti rí mi tó tún ṣe gbé wá fún wa tá tún máa kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ máa tún grab ẹ̀ wá. Ẹ̀yẹ ṣáà yẹ kí èmi lọ bá yín grab ẹ̀ wá lórí Facebook. Program wọ̀nyẹn máa ń gùn tó yẹ mo ṣe máa ń gé sí kékèké. Àwọn tó jẹ́ kókó tó jẹ́ point tá máa rí ọgbọ́n lọ́gbọ́n fi ṣe ọgbọ́n. Òun ni mò ń gbé wá. Àti ká tún lè wo bí ayé ṣe rí. Ayé le. Kọ́lọ́ máa fi wá fáyé mú. Kógun máa jà wá ká máa rí bi. Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Ẹ subscribe sí YouTube mi o. Ẹ tọ notification bell yín o. Ẹ já lọ. Ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ Láti Jingolo. Èmi fẹ́ gbé ẹ padà sí ibi tí o ti bẹ̀rẹ̀. Fẹ́ gbé ẹ padà. Torí ìgbà tó lórí burúkú ẹ ń sọ̀rọ̀ lánàá, tọ́lọ̀ máa ṣe ẹ lórí burúkú. Ìgbà tí wèrè ẹ ń sọ̀rọ̀ lánàá, ó ti yẹ. Ó ní pé àwọn ọmọ tí Fọlá bí olóṣó ni wọ́n. Ìwọ náà mọ̀ pé olóṣó níbi tó wà, ó mọ̀ bẹ́ẹ̀. Ọkùnrin tó bá ti lè ti pe obìnrin láṣẹ́wó, ẹ ti mọ̀ pé aláṣẹ́wó ló máa ń dó. Ìtorí ẹ̀ ló ṣe máa lè pe láláṣẹ́wó. Ó máa lè pe Fọlá ní aláṣẹ́wó náà. Hello ma. Mo wà okay ma. 51 ló máa gbé yín débi báyìí. Ẹ máa bọ́lẹ̀ ní Quay Road. Ẹ ṣe hi sórí WhatsApp mi. Yeah, ẹ ṣe hi. Yeah, wá. Ẹ ṣe gan. Quay Road lẹ máa ti bọ́lẹ̀. Owó ẹ jẹ́ ká tètè ṣe kíní. Kí ni yìí tó dé. Quay Road. Wo? Quay Road ni CRAY àbí? Quay Road lẹ máa ti bọ́lẹ̀ drop ńbẹ̀. Ẹ bá ti drop ẹ kẹ́ pè mí. Ṣé kò yẹ yín sìn? Tí ẹ bá ti rí ọkùnrin tó pe obìnrin láláṣẹ́wó, olórí burúkú ọkùnrin ni. Ó tó ṣe èèyàn ni. Ìyá tó bí Láti gangan, Latif.
làwa ìyá tó bí gangan aláṣẹ́wó ni inú ilé aṣẹ́wó ni ìyá ẹ̀ tí ń ṣiṣẹ́ aṣẹ́wó nítorí ló ṣe máa lè sọ pé Fọlá jẹ́ aṣẹ́wó torí pé kò sí àlùbáríkà kankan nínú gbèsè ayé olórí burúkú tó jẹ́ pé obìnrin ló gbé e sínú ilé tó ń bọ ẹ ó máa lè sọ pé aṣẹ́wó lóbìnrin náà ó ṣe nípe láṣẹ́wó lóṣì ó máa pe Fọlá láṣẹ́wó náà nígbà tó jẹ́ pé ìyá tó tẹ̀jẹ̀ lé ẹ lórí aṣẹ́wó ní iṣẹ́ aṣẹ́wó ló ṣe jẹun iṣẹ́ aṣẹ́wó ló ṣe jẹun inú hòtẹ́ẹ̀lì báyìí ni wọ́n ti bí ẹ ìwọ tó lóbì gidi tó bá lóbì gidi ní olórí burúkú ẹ Fọlá ò ní ké wá sórí social media kó sọ pé òun ò lóúnjẹ jẹ pé bí pọ̀ òun àtàwọn ọmọ ẹ̀ a responsible man olórí burúkú ẹ̀ ìgbà tó ń ṣe Father's Day olórí burúkú ẹ̀ máa jójú ẹ̀sìn máa ní olóṣì ìwọ tó yẹ pé ò kì í ṣe fada tó jẹ́ pé fada ni ẹ́ olórí ibú olóṣì ẹ̀dá tó bá ń pe àwọn fada ṣóyẹ lórí burúkú ẹ̀ kó máa jáde olóṣì àdánwò ọkùnrin tó bá ń pe àwọn fada ṣóyẹ kó lórí burúkú ẹ̀ máa jáde àwọn abímọ máa wù òtòṣì àdótòṣì Lizzy dú ẹ lásán òtòṣì ni wọ́n gba lẹ́kẹ̀ẹ́ ni wọ́n tún gba ṣọ́ọ̀bù lọ́wọ́ ẹ̀ ìwà wáyé má ṣe rere jọjọ́ ìwo ló mú wá sínú ìgbésí ayé Lizzy ju ìbànújẹ́ tó kó bá Lizzy Anjorin fún ó máa sọ pé ó ṣẹ́wó lóbìnrin ó ṣe ní máa pe kí ló wúkọ ẹ̀ Fọlá láṣẹ́wó tó máa pe láṣẹ́wó ẹ̀yin obìnrin ẹ máa mọ owó àwọn ọkùnrin tẹ́ máa gbédìlẹ̀ fún àwọn ọkùnrin tó bá ti wà vulgar because olórí burúkú ẹ̀ kò kàwé ó rí pé Fọlá ti jù ẹ́ lọ ní gbogbo ọ̀nà ní Fọlá fi jù yálàyà ẹ̀ lọ ìyálàyà ẹ̀ ti tán òye òbó Fọlá that was then tó dó òbó Fọlá nísìn ìyá ẹ ò lè sọ pé Fọlá hi ìyá ò ní lè sọ bẹ́ẹ̀ because ìyálàyà ẹ̀ ní Fọlá ń sìn Fọlá lè gbé ìyá ẹ̀ mi nísìn kò yé ìyá ẹ̀ ó kéwé fún Fọlá ó bí lóò gidigidi ìwọ àwọn òbó Lizzy nìkan náà ló lè máa sanwó sí kò yé àti àwọn òbó Àríkẹ́ ìwọ wọn ló máa sanwó sí ìwọ ló ṣì aláyé bàjẹ́ dẹ́n dá ẹ padà síbi tí ìyálàyà ẹ̀ ti ń bọ̀ wá dẹ́n dá ẹ padà láti Jìngólò dẹ́n dá ìyá ẹ padà síbi tí ìyá ẹ̀ ti ń bọ̀ àbọ̀ wọ́n mọ ìwọ̀n kírun lóṣì olórí burúkú tí àgbọ̀ voice àgbọ̀ sọ́ọ̀nì ẹ̀mú ẹ̀rí àfìgbà tí Fọlá tó gbórúkọ ẹ̀ wá sórí social media látó mọ ẹni tó ń jẹ́ Làwà olórí burúkú olóṣìwọ́ tí sọ́ọ̀nì ẹ̀mú òríǹgì bẹ́ẹ̀lì ìwọ tó pé tálákà ọmọ tálákà ju èkú tó ṣọ́ọ̀ṣì lọ ni olórí burúkú wo èjì tó ṣẹ̀ṣẹ̀ kọ́lé láyé ẹ̀ kí ni èjì tó wà tó ṣẹ̀ṣẹ̀ kọ́lé you are over 50 years tó kọ́lé láyé ẹ̀ nǹkan tí àwọn ọmọ inú ẹ̀ tí wọ́n ti fi ṣanwó dànù ń lo lórí burúkú ẹ̀ lọ́lọ́run wọ agbádá wèrè fún awáyé má ṣeré ó tó ṣe èèyàn ẹlẹ́nu òfò olóṣì jẹ́ńbẹ̀tẹ̀ dọ́dọ̀yọ̀ awáyé wá pòfò ó máa ṣòfò ní láti Abu Lateef wá ṣòfò nínú òfò tó ṣe pé Fọlá láṣẹ́wó tó sọ pé àwọn ọmọ ẹ̀ ẹbí bẹ́ẹ̀ náà láwà yẹ kò yé yín bóyá àwọn ọmọ Fọlá máa jẹ́ olóṣó bóyá wọ́n lò ní jẹun ọmọ ibi láwa we dey here we gallant yíyá yẹn ń gbé ẹ padà síbi tó lórí burúkú ẹ ti ń bọ̀ mo ń bọ̀ má gbọ́ o ẹ jọ̀ọ́ ẹ máa bá mi gbọ́ tẹ́ bá ń gbọ́. adé mo ti pàdé Fọlá àjọ lájọ sọ̀rọ̀ àjọ bẹ̀rẹ̀ sí ní dìtì ara wa ẹ bá ń gbọ́ níbẹ̀ Fọlá sọ fún mi fóun bímọ ẹ máa gbọ́ o mi ò mọ̀ kó bímọ. ẹ máa gbọ́ lórí burúkú ó ní Fọlá ò sọ fóun póun bímọ ẹ máa rí àṣírí Lizzy máa tú báyìí ẹ máa gbọ́ o. èmi ò mọ̀ bí kí bímọ 15 èmi ò dáàmú lára obìnrin mi ò mọ̀. torí òbò ló ń do òdojú. àwọn ọ̀dọ́ kan sọ láti blọọkù ẹ̀ wọ́n fẹ́ kí n fẹ́ wọ́n ní kí n má fẹ́ kí n kàn tó kí n gbé jùlẹ̀ kí ṣe wọ́n tí mo lè fẹ́ kí n. olórí burúkú àti ẹ̀jẹ̀ yàn tó dá olóṣì oníbàtà ìwọ lórí burúkú ìwọ bó ṣe rí nígbà yẹn bí àwọn fóònù yẹn náà mò ń bọ̀ gbogbo lórí burúkú yálàyà ẹ̀ bó ṣe rí nígbà tó sọ pé kán gbé Fọlá jù lọ ìwọ àtàwọn bíríkìlà tẹjọ ń ṣe bíríkìlà olóṣì èèyàn olóṣì ìwọ náà máa ń ṣe bí èèyàn gidi olóṣì oní sálúbàtà ni mo wọ̀ mi ò gbọ́dọ̀ sunkún sálúbàtà ni mo wọ̀ mi ò gbọ́dọ̀ ṣubú olóṣì oní sálúbàtà àbá àwọn sálúbàtà tó máa ń wọ̀ nígbà tí wà á ti Fọlá jẹun ẹlẹ́tẹ̀ jẹ́ńbẹ̀tẹ̀ báwo sálúbàtà tó lórí burúkú ẹ̀ máa ń wọ̀ nígbà tó wà pẹ̀lú Fọlá sálúbàtà tí yàláyà ẹ̀ máa ń wọ̀ nígbà tí wà á ti Fọlá wà ìwọ olófo olóṣì olóorun very dirty bastard olóṣì sálúbàtà ni yàláyà ẹ̀ máa ń wọ̀ búrẹ́dì àgègè wọ́n máa bá búrẹ́dì àgègè wọ́n wá ta ẹ̀wà sí inú olórí burúkú ò lábọ́ tó máa fi jẹun gan ìwọ olófo olóorun ìwọ ló ń sọ yí pé wọ́n ní kankan dé kó gbélé ìwọ tó ní nǹkan kan ìwọ ka 1 million rí láyé ẹ̀ ni ìwọ tó rí owó ilé 400,000 san owó ló ṣì ìwọ tó yẹ kó jẹ owó ilé ṣebí nítorí ọjọ́ owó ilé ó jẹ gbèsè kú ó wà nínú gbèsè òun ló lórí burúkú ẹ̀ ṣe lọ gbà pé kí Lizzy kó pé first Lizzy so that ó máa bèlè bẹ́ẹ̀ san gbogbo gbèsè yẹn lórí burúkú olóṣì ìwọ tó yẹ kó obìnrin ló ń bú ẹ kò ní bá mi yẹ̀yà ẹ̀ so wọ́n ti wá gbé Kampala lé ẹ lọ́rùn wọ́n ti gé bòókèlì lé gíní bòókèlì wọ́n ti gbélé fún ẹ olórí burúkú ti wá ń játọ́ wọ́n ti lọ mú AliExpress wọ́n ti gbé sí ẹ lọ́rùn
olùsìwọ́ náà wá wò pé yes I'm now talking I can talk I'm not the king conking òfò ló máa ṣe àní kò tiẹ̀ ṣe pé Fọlá ní aláṣẹ́wó yìí ó máa ṣòfò ní Lateef wàá ṣòfò nínú òfò jẹ́ ń gbọ́ bó ṣe rí mo fẹ́ bẹ́ẹ̀ gbé jáde bó ṣe rí gangan ni o oníbàtà sálúbàtà eléyìí ò fast fóònù yẹn dà ń bọ̀ fóònù yẹn gbọ́dọ̀ ṣe wo ló fọ aláyé bàjẹ́ aláyé run olóṣì very stupid guy you are very very stupid ó kàn mọ̀ pé ó stupid ni ó ń sọ ó ń pe obìnrin láláṣẹ́wó obìnrin ẹgbẹ́ obìnrin ó ti stupid gan o láti ó wà so stupid ó rẹ́ni kó ẹ kí ló dé tó máa fi nǹkan jú ẹ lẹ́nu náà nígbà tó yẹ pé ìyá tó bí ẹ onínàbì ni ìyá ẹ ṣènàbì olóṣì bá wa gbé certificate ibi tí bàbá ẹ tó ti fẹ́ ìyá ẹ bá gbé certificate ẹ jáde Abu Lateef bá wa gbé jáde ọmọ ọ̀ràn kíran ọmọ ọ̀ràn wèrè wá jẹ pálábá ìyá máa fi ìyá yẹn ní ẹni wá jẹ kinní kan ìyá ni ààrẹ akọ ìwọ lófo àwáyé máa ṣe rere tó bá tiẹ̀ máa sọ̀rọ̀ tó tiẹ̀ jẹ́ pé wọ́n ti gba Sunday lọ́wọ́ ẹ̀ wọ́n gbé Saturday fún ẹ pé kò máa ṣe environmental kiri olórí burúkú tó ń gbé environmental lé lọ́wọ́ olóṣì tó tiẹ̀ mọ bọ́tì tó bá tẹ̀ sí bíbá remote control ẹ̀ ó wà lọ́wọ́ Lizzy ó tiẹ̀ lè gbẹnu dákẹ́ tó bá tiẹ̀ jẹ́ pé wọ́n kọ́ fún ẹ ní ò lè gbẹnu dákẹ́ ìwọ lófo olóṣì alága gíọ́gíọ́ ọmọ wọn kírun ló ṣe olóhùn òun náà ń sọ̀rọ̀ àtẹ̀hún pàdé àtẹ̀hún yìí ti gbá wá wo bó ṣe rí olóṣì wá wo ẹ come and see yourself olórí burúkú ẹ rè ó ti rí bó ṣe rí ẹlẹ́nu jẹ̀ǹbẹ̀tẹ̀ wo bó ṣe rí olóṣì gíní brocade aṣọ tó wọ̀ yìí òun ni olórí aṣọ ẹ̀ ìgbà tí wà á ti Fọlá wà kò yé ìyá ó jẹ́ nǹkan kan bíríkìlà ní ẹ láti you are nobody kò yẹ you are nobody ó jẹ́ nǹkan kan olórí burúkú tí ò lọ sí school olóṣì olódo ó jẹ́ nǹkan kan díẹ̀ lọ mú ṣúkọ́ọ̀dì olórí burúkú ẹ̀ máa ń wọ̀ nígbà tí wà á ti Fọlá wà ṣúkọ́ọ̀dì tó lórí burúkú ẹ̀ máa ń wọ̀ wo the only thing tó wo àwọn tòṣì èèyàn tó lórí burúkú ẹ̀ máa ń dó àwọn tòṣì èèyàn tó lórí burúkú ẹ̀ máa ń dó nìyí ó ti rí àwọn tó lórí burúkú ẹ̀ máa ń dó ó ti rí wọn àwọn tòṣì èèyàn wo bó ṣe rí ìwọ náà wo bẹ́ẹ̀ nu ẹ ṣe rí wo lórí burúkú ẹ̀ wo ló ṣe ẹ́ look at your skin wo skin ẹ bó ṣe rí wàá mọ̀ pé poverty stinking poverty ó wá sọ àwọn èèyàn tó máa sọ fún ẹ pé kó lọ pé kó kàn fi Fọlá fọnù àwọn lórí burúkú tó bímọ fún ẹ wo ló fine tó Fọlá nínú wọn none of them their skin look so ugly so tattered so unkempt gbogbo wọn look so unkempt gbogbo àwọn tó ti dó gbogbo àwọn tó bímọ fún ẹ àwọn ìyá onímọ̀ ìmọ̀ olè òṣì wo bó ṣe rí wo bó ṣe rí bí ọmọ mọ́là tó ń kiri iṣu wo lórí burúkú ẹ bó ṣe rí wo lò ṣí ẹ bó ṣe rí have you seen yourself olóṣì ìwọ ló wá sí oní audacity last day tó fẹ́ lọ sọ́dọ̀ Lizzy jẹ́ fún ẹ ní ṣúkọ̀dì tó lórí burúkú ẹ wọ̀ bàtà olórí burúkú ẹ rè o ó ti rí àwọn bàtà mọ́là kún ìrìn àjò ẹsẹ̀ rè o olóṣì olórí ibú àwáyé má ṣe rere olóṣèdá jẹ́ fún ẹ ní full picture ẹ kó tó lọ sọ́dọ̀ Lizzy bàtà full photo ẹ olórí burúkú olóṣè jẹ́ fún ẹ ní full picture ẹ àtijọ́ tí wà àti Lizzy ìjọ́ tó kọ́kọ́ fẹ́ Lizzy bí olórí burúkú ẹ ṣe rí olóṣì kan tó wá lo fọ́ wọn lójú fọ́ wọn lẹ́sẹ̀ fún ẹ jámà gbáko kan tó wà lò fún ẹ bí olórí burúkú ẹ ṣe rí olóṣì ẹ bó ṣe rí ìwọ náà wo full picture ẹ ẹ̀yin èèyàn ẹ bá wa wo olórí burúkú yìí tó ń bú Fọlá olóṣì ẹ wo olóṣì bí èmi àkọ́kọ́ ní boyfriend láyé mi kò lè wọwú bàtà yìí àwọn tí yà ti jẹ pa àwọn ló ń wọwú bàtà tó ń wọ yìí bàtà ẹni tí yà ti jẹ pa tálákà bíi ti Abu Lateef làwà òun ló máa ọkọ Lizzy Anjorin òun nìkan lè wọwú bàtà yìí àwọn táyé wọn ti bàjẹ́ tó bá rí ọkùnrin tó wọwú bàtà yìí sá fún jìnnà fún kò lè ṣoríire nu ayé olórí burúkú tẹnu ẹ ń dùn lẹ́ni olórí burúkú nígbà tó yẹ pé Lizzy ó ti ń ṣe ńlá fún ẹnu ẹ ti ń yọ ó ti wọnú kíṣì ó ti ṣe ọ̀gbọ̀nà fún ẹnu ẹ máa yọ náà ilá tó jẹ́ ti pọ̀jù ní òun ló ń jẹ́ kẹ́nu ẹ máa yọ olórí burúkú ti ní yọ̀wọ̀ lẹ́nu olóṣì òun ló ṣe ń sọ̀rọ̀ ọ̀rọ̀ oṣù. hello ẹ má bínú sáà ẹ kásán sáà èlùbọ́ agbódò ní 60 pound ní 20 kg lẹ́yìn sá 10 kg ní 30 pound.
tẹ́ bá wà níbi tẹ́ bá sí níbi tó jìnnà tẹ́ bá wà ní okay mi lè bá yín sìn ẹ tá máa sọ̀rọ̀ àwọn lè bá yín send ẹ bá wúwa ẹ tá mọ̀ jìnnà sí wa ẹ send the order yín yẹ kẹ ṣe sọ yìí máa bá yín send ẹ bá yín máa send yẹ máa sọ fún yín ẹ bá fún mi ẹ send ẹ sórí WhatsApp yín kẹ́dẹ̀ fún mi ní receipt yín máa bá yín ṣe ti before 2 o'clock yes. ẹ bá mi kọ kíní yẹn yẹ ẹ bá mi send ẹ ṣe gan sa on YouTube bye sa bye. níbo la dé jàre olófo lóòrùn ẹni tó yẹ pé yọ̀rọ̀ kún lẹ́nu ẹni tó yẹ pé kò kí ń fọnu tó bá ń sọ̀rọ̀ bá ẹnu ẹ máa ṣe gbòòlà òbí tó ṣe fún ọ jáde lẹ́nu ẹ lánàá talking kí ló mọ̀ tó ń jó lóṣó ìwọ ló ṣe orí gbogbo àwọn olórí burúkú tó ti dó láyé ẹ nìyẹn ìwọ tó dóbò gidi láyé ẹ ó dóbò gidi àwọn òtòṣì èèyàn tó ti dó láyé àwọn òtòṣì yẹn lélẹ̀ àwọn òtòṣì tó ti dó láyé ẹ tó máa ń wá àwọn obìnrin tó ti dó láyé òtòṣì ni gbogbo wọn lóhùn àwọn olóhùn àwọn I never shop tó lórí burúkú ẹ ti dórí gbogbo I never shop of woman tó ti bímọ fún olórí burúkú ìwọ náà wò àwọn òtòṣì èèyàn tó ti bímọ fún ẹ ìwọ náà wò olórí burúkú olóṣì oníyọ̀wọ̀ lẹ́nu olóṣì Lizzy wá sí lá fún ẹnu ẹ wá ń yọ̀ ẹnu ẹ ń yọ̀ ẹnu ẹ máa yọ̀ ó máa ṣe mistake tí àwọn bá ti jẹ lájú ní ayé ó máa padà ṣe mistake ni olórí burúkú ó tòṣì èèyàn ẹni tọ́lọ́run ti kọ̀ọ̀lá káàyè fún ó ní àwọn ọmọ tí Fọlá bí olóṣó ni wọ́n ìwọ mọ mí nínú olóṣó ó mọ mí nínú olóṣó àwọn olóṣó kan wà tó yẹ pé wọ́n máa rà yá ẹ̀ pa ó mọ̀ pé àwọn olóṣó wọn ti step up olórí burúkú olóṣó olórí burúkú tó gbé sílé olóṣó ni tó gbá ski àgbésùn jẹgẹjẹ àgbésùn Desmond ni bó ṣe wà yẹn àgbésùn Desmond ni kí lorúkọ ẹni yìí kí lorúkọ yìí àgbésùn Muniru ni olóṣì olórí burúkú tó ń ṣe bíi pé olórí burúkú tó gbé sínú ilé virgin ni ẹni tó pé tòbò jẹun ni first class aláṣẹ́wó ló gbé sínú ilé òun gangan olóṣó ènìyàn má bọ̀ nbí má bọ̀ Latif má bọ̀ olórí burúkú ni ẹ nísì kó má bẹ̀rẹ̀ sí lọ ń jẹ̀fọ́ kó stop láti máa jẹlá torí ilá tó ń jẹ yóò jẹ́ kó máa sọ yánmayànmá tí ilá bá ti pọ̀jù nínú bọ́dún èèyàn ayé ẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ ni báyé ẹ̀ ṣe bàjẹ́ lánàá tó mọ nǹkan tó yẹ kó sọ must you talk ta ni Genesis ìgbésí ayé Lizzy Adébíyìpé òun ni Genesis ìgbésí ayé Lizzy lórí social media òun ló gba ìgbésí ayé Lizzy dédé gíga bẹ́ẹ̀ níbi tó wà lẹ́nìí kò sí blog kí ló kàn wá pé followers ké lórí social media ẹ sábọ̀dà nàbí kẹ́ ti wà ókè kí ló kàn wá pé Fọlá wá sórí social media ó wá ké nǹkan tí Fọlá gbé wá sórí social media rẹ̀ kí ló kàn wá gbọ́n lórí burúkú bíi pé òun ló fẹ́ tí gbogbo àwọn tó kù fi wà interested. Everybody gbogbo àwọn speaker everybody fẹ́ wọn Fọlá lọ́wọ́ ni kò sẹ́ni tó wà interested láti drag nobody olórí burúkú bíi pé òun ló kọ́kọ́ bọ́ síta tó drag Lizzy lóní Lizzy fẹ́ fi ọwọ́ ọlá gbá ọmọ yìí lójú ni gbẹ́tọ́ torí pé Fọlá ò ní owó òun ló ṣí ọ̀pọ̀lọpọ̀ etí àwọn ènìyàn nítorí pé Fọlá ò lówó ló ṣe ń fìyà jẹ pé o gbọ́kọ ẹ̀ o tún fìyà jẹ tó wá di saga tí gbogbo ẹ̀ tó wá di saga ìwọ lórí burúkú ẹ jẹ́ ká wá padà sí fídíò ẹ̀ làwà ṣe mọ̀ pé Lizzy ti ń pawọ́ fáwọn èèyàn pé Fọlá ò bímọ fún ẹ yà padà sí fídíò. Fọlá sọ fún mi kó bímọ mi ò mọ̀ kó bímọ. o lè mọ̀ because òbò ló máa ń dó òkú dó ojú aṣáájú ń ṣe òbò ló máa ń dó òkú dó ojú wọ́n sọ láti òmò bóyá kì í fa àbọ̀wọ́ ẹ bá wa bèèrè lọ́wọ́ ẹ̀ pé àwọn ọ̀rẹ́ wo ló sọ pé kó gbé Fọlá kó gbé dìde ẹ bá wa bèèrè lọ́wọ́ ẹ̀ ẹ jẹ́ ká wo àwọn ọ̀rẹ́ yẹn pẹ̀lú orí burúkú àwọn ọ̀rẹ́ tán dẹ̀ ní ẹ jẹ́ ká wo àwọn ọ̀rẹ́ tó sọ yìí ẹ jẹ́ ká gbé àwọn ọ̀rẹ́ yẹn wá guys ẹni sọ àwọn ọ̀rẹ́ olórí burúkú tó sọ pé kán jẹ́ kán gbé Fọlá kán gbé jùlẹ̀ ẹ jẹ́ ká wo àwọn ọ̀rẹ́ yẹn níbọ̀ guys ẹni sọ fún 1 minute máa gbé àwọn ọ̀rẹ́ yẹn jáde àwọn ọ̀rẹ́ olórí burúkú àwọn ọ̀rẹ́ ìwọ lọ́rẹ̀ àwọn ọ̀rẹ́ tẹjọ́ ń tarin àwọn ọ̀rẹ́ tẹjọ́ ń ṣe baranda àwọn ọ̀rẹ́ mẹkáníìkì ọ̀rẹ́ wo ló ní níbọ̀ àti ìgbà tó wà pẹ̀lú Lizzy gan àwọn ọ̀rẹ́ olórí burúkú tó ń dáwọ́kọ̀ ẹ̀ máa gbé wọn sórí social media ìwọ lọ́rẹ̀ gidi ni ọ̀rẹ́ gidi wo ló wà nínú ìgbésí ayé ẹ̀ ọ̀rẹ́ wo ló wà nínú ìgbésí ayé ẹ̀ mò ń bọ̀ n ti ń bẹ́ẹ̀ ṣàwọn síta àti ìgbà tó fẹ́ Lizzy àwọn ọ̀rẹ́ tó ń sọ yẹn náà máa gbé wọn síta àti ìgbà tó wà pẹ̀lú Fọlá àwọn ọ̀rẹ́ tó ń sọ yẹn abẹ́ gbé síta sí àwọn ọ̀rẹ́ tó sọ fún yẹn pé kó máa dó Fọlá pé kò kàn dó àwọn ọ̀rẹ́ tó ń sọ yẹn
jẹ́ ká rí bọ́ ṣe rí jẹ́ ká rí àwọn ọ̀rẹ́ yẹn bọ́ ṣe rí olórí burúkú àwọn ọ̀rẹ́ tẹ́jọ́ ń jorí ẹja àwọn ọ̀rẹ́ tẹ́jọ́ ń jorí ẹja olófò àrìndìyàn. ẹ wá wo àwọn ọ̀rẹ́ èrè o àwọn ọ̀rẹ́ tó lórí burúkú sọ pé òun ní nìyẹn o àwọn ọ̀rẹ́ nìyẹn o ṣe ti rí àwọn ọ̀rẹ́ wèrè àwọn ọ̀rẹ́ tó ní nìyẹn o ẹjọ́ ta ló mọ àwọn ilé nínú ayé kí ni iṣẹ́ àwọn olórí burúkú yìí nínú ayé àwọn ọ̀rẹ́ kólẹ̀kólẹ̀ ṣé àwọn èèyàn tó ń rí mọ́ ẹnìyẹn láti ẹ̀jẹ̀ àwọn èèyàn gidi àwọn èèyàn tó jẹ́ pé obìnrin ló ń bọ́ wọn àwọn ọ̀rẹ́ alákìísà tó ń kó kiri àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé ńgbà tó jẹ owó ilé olórí burúkú ẹ̀wọ̀n lè san Lizzy lókè lọ bá ó bẹ sanwó ilé olóṣì alápá má ṣiṣẹ́ ọ̀lẹ Abdulateef ọ̀lẹ ní alápá má ṣiṣẹ́ mo sọ fún ẹ pé màá fi ẹwé jòǹbó ìwọ lófo ó mọ̀ pé àwọn ọmọ Fọlá máa ṣoríire ju gbogbo àwọn ọmọ ẹ lọ Lateef Abdulateef gbogbo ọmọ tó tara Fọlá jáde wọ́n máa ṣoríire ju ẹ lọ ju gbogbo ọmọ tó bí síta lọ torí pé o ti gbé orí àwọn ọmọ ẹ ẹlẹ́dàá àwọn ọmọ ẹ o ti gbé lọ bá Lizzy ó ti change destiny wọn òye òun máa ń pààrọ̀ ògo ológo ni òye ẹni bá bá Lizzy sùn ó máa pààrọ̀ ògo ẹ̀ ni kò sí kankan nínú àwọn ọmọ tó bí tó lè lógo gbàgbé láti gbàgbé ìwọ ti fi destiny tí o ti fi jàmàlà o ti fi jorí ẹja àti torí ẹ̀ lóbìnrin ṣe ń bo ẹ̀ torí o ti mú destiny ayé títí ẹ wọ́n lo títí ẹ tán wọ́n tún wá deposit tàwọn ọmọ ẹ náà jọ sí nítorí àti jẹ àti mu ipa ayé ẹ ti bàjẹ́ láti ayé ẹ ti bàjẹ́ ní dá fún ìyá ẹ bó ṣe wá fún Fọlá ó fún ló máa ṣe. ibi tí wọ́n fẹ́ gbọ́dọ̀ kọ́ mẹ́rin tó bá dé lóde tí bá jí ìgbé lóde èmi sì gbé lóde o mo ní kí ló ṣe àárín ẹ̀ ló sọ fún mi pé ó sì bí wọn méjì. and so fucking what shut up shut up shut up wọ́n ti bímọ méjì so ìwọ ń wá mú díà ló ń wá lẹ́yìn tó ti fẹ́ yàwó bíi mẹ́ta sínú ilé ṣé mú díà ló ń wá ni ṣé ẹni tó ti bímọ ló ń wá ni ṣé bóbó ló kàn fẹ́ dó ṣe bá aláṣẹ́wó ni ẹ ọkùnrin aláṣẹ́wó tẹ́pẹ́ ojú òkì ń gbégbékúgbé ojú títí ẹ kò ń dúró sójú kan nítorí ẹ̀ ló ṣe lọ gbégbékúgbé ló ṣe gbé Lizzy tí ọkùnrin bá jẹ́ aṣẹ́wó títí á gbé títí á bá òkú sùn òun ló ṣe lọ gbé olórí burúkú èèyàn tó fi ní ìsinmi láyé ẹ látijọ́ tó ti wọlé Lizzy balẹ̀ ò ti ní ìsinmi láti gba ìsinmi kúrò nínú ayé ẹ ìsinmi ti kúrò láyé ẹ lọ́lọ́run ti gba làákàyè ẹ dànù lóò ti ní làákàyè olórí burúkú first class regular. nígbà o ti bímọ àní ẹ ṣàbẹ̀sí ní ó ṣàbẹ̀sí ní bẹ̀mí kó o ti bímọ lóòótọ́ òun fẹ́ sọ fún mi bẹ́ẹ̀ tó bá sọ fún mi bẹ́ẹ̀ mi ní dúró lórí rọ lórí ẹ kó wá sóòótọ́ fún mi bá fẹ́ dúró wà jẹ́ màá mọ̀ náà. tẹ́ ń gbọ́ ẹni tó ṣe mọ̀ mí mọ̀ ẹ́ fún ẹni tó jẹ́ pé wọ́n lòún rán àwọn ọmọ yẹn lọ sí school ó máa gbọ́rọ̀ tó ń pa láti àwọn ọmọ tó bí ó sọ fún Fọlá pé ó fẹ́ tọmọtọmọ àbí nǹkan tó sọ kọ́ nìyẹn ó dẹ̀ ń bẹ́ẹ̀ gbé pẹ̀lú àwọn ọmọ ẹ̀ jọ irọ́ wo ló ń pa ṣé Fọlá fọmọ bò fún ẹni ọmọ àkọ́bí ẹ Ayọ̀mídé ó mà kọ́ fún wa bí Fọlá ṣe gbé ọmọ wá bọ́ ẹ ọmọ méjì mà ní Fọlá kó wá sílé ẹ Ayọ̀mídé àkọ́bí ẹ ó sẹ̀ǹdì ẹ̀ sí àwa bloggers ó kọ gbogbo lẹ́tà yẹn fún wa kí ló wá ń sọ jáde lẹ́nu ẹ̀ ṣé script tó ń kà fún ẹ ló ń kà ó yẹ ti dà ó àti ó yẹ ò dà agbáwọ̀ ẹnu òṣì. dájú torí ẹ fún mi gbogbo state gbogbo ipò sí ẹ wà ipò sí dájú ẹ wà ipò tó náà wà. ẹ ń gbọ́ wèrè. ẹ lọ sáré gẹ́gẹ́ lọ bèrè ní Dada street lágége ibẹ̀ ló ń gbé yàrá kan ló ń lò tí bá wà lọlé. ìyàrá mélòó ló fẹ́ kó lò olórí burúkú olóṣì ìyàrá mélòó ló ń lò ìyàrá mélòó ni ìyá onímọ̀ ń lò ìyàrá mélòó ló ń lò ló pè mí àwọn àpè mí sọ ìwọ́sà ẹ bá ọbẹ̀ lọ́wọ́ ẹ̀ pé ìyàrá mélòó ni ìyá kí lórúkọ ẹ̀ ìyá onímọ̀ ìyàrá mélòó ló ń lò olóṣì tí àwọn bá tiẹ̀ wá nídìílé tálákà gbogbo àwọn tó sọ̀rọ̀ àǹdí ẹ̀ pátápátá láti tálákà ní gbogbo wọn mo fẹ́ kó mi ní sọ̀rọ̀ nísìn tó bá ti ń sọ̀rọ̀ ilé tó mo fẹ́ kí Lizzy gbọ́. inú tọ́lẹ̀tì ilé wọn mi ní tọ́lẹ̀tì ń bẹ̀. ẹni tó wá láti tálákà. kí n wá lọlé kí n má bàa nílé kí n pè é ibo ló wà ó lè lọ wà ní street kejì nítorí máa ń sọ ní àdó wà ní street kejì màá wá dúró ẹni tó sọ yí pé ò mọ̀ pé ó ti bímọ wá wá lọ wá dúró ẹni tó sọ yí pé kò kàn dó orí gbogbo sign yẹn kí ló dé tó lọ kí ló dé tó dúró pa because o ti test òbòyìn o ti rí pé òbòyìn yẹn dùn àbí o ti rí pé ó fine ju gbogbo àwọn sẹ́wékodé o tó ṣe èèyàn tó gbé sínú ilé lọ àbí. olóòfò kò ní dé
tí bá pa àwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ ta ni tó wà lọ́jọ́ lágbájá lọ́jọ́ ta ó wà lọ́jọ́ tàbí tòlóṣòdì ó dáná wá street kejì máa bínú lọ sí ibi wàhálà títí ẹnìyẹn wà lórí pé kíní ó ti fẹ́ sùn mí. Hello ma. bínú bẹ̀ wọ́n bí ò pé mọ́ tó bá pè mí mi kì í gbé náà. Hello ma. kò pẹ́ lálẹ́ ìjọba. Hello ma. Me understand the 10 kg of fish. Me understand. Me understand 10 kg. Oh, catfish. You want 10 kg of catfish? I'll be 1 kg of catfish. Me understand. 1 kg is 60 pounds. 60 pounds in catfish fillets. Yeah. Be 3 kg, okay. All right. Okay, ma. Now, you send it. All right. Bye. So you catfish you won't go. Catfish. So you can buy what you do. Can buy man low. Catfish you want you. Ta ló ń gbá géètì. Bàbá ní ìkan béèrè ní. Bàbá bọ̀ ta ló bá ti fọlá. Àyà mi ti jábíà. Ilé mi kí ló wá ṣe ń bí? It's a lie. Irọ́ ló máa pa ẹ́. Ó ń pa ṣégè rọ. Ó máa ń parọ́ gan. Ṣé kò yé? Fọlá lóyún fún ẹ láti. Ṣé kò yé ń sìn? Fọlá lóyún fún ẹ. Ó máa ń parọ́ gan. Ó wá sọ pé Fọlá wá sílé ẹ̀. Fọlá ò dédé wá sílé ẹ̀. Ó lóyún fún ẹ. She was pregnant for you. And you knew it that she was pregnant. Ó sì yẹ ń sìn. Ẹ máa gbọ́ ọ. Ó ní ẹ̀mí wáyé ojúṣòun òun ti lóyún ó lóyún ìgbà kí ló ṣẹlẹ̀ kó dàmú tó máa ṣẹlẹ̀ máa lọ màá wá rí ẹ ọtúnjọ́ kẹta mo lọ rí ẹ mo lọ rí. Ó lọ ilé àbílẹ̀ tó gbà fún. Ó gba ilé fún Fọlá. Ó lọ sílé ẹ̀ àbílẹ̀ tó gbà fún. Torí o máa ń ṣọ́fù ohun yẹn ni o. Ó sì yẹ ń sìn. Ó lọ sílé Fọlá àbílẹ̀ tó gbà fún. Nígbà tí Fọlá wá sílé ẹ tí àwọn ìyá onímọ̀ tí wọ́n bí Fọlá àti ìyàwó kejì tí wọ́n bí Fọlá òun ni wọ́n bínú sí ẹ. Ó ti yẹ òun ló wá kúkú ti gbalé fún Fọlá already òun ló wá lọ ń gbé pẹ̀lú Fọlá. Kí ló ń parọ́ fún? Just say it as it is. Ìwọ náà mọ bó ṣe jẹ́ gangan. Ọmọ tó bí ọmọ bíbí inú ẹ̀ ó gbé fún wa. Kò yẹ. Ó dẹ̀ mú Ayọ̀mídé dání. Ayọ̀mídé ń gbé pẹ̀lú Fọlá fún so many years. Ó máa ń parọ́ gan láti nítorí ẹ̀ láyé ẹ̀ ò ṣe ní ìlọsíwájú. Bí ìjọba tó lóyún onílọ̀ ni mo ní kẹ̀. Mo dá oṣù oyún yẹn àmọ́ mo súnmọ́. Ẹ máa gbọ́ wèrè. Ẹ máa gbọ́ lórí burúkú. Ó lóun súnmọ́ ṣùgbọ́n òun dá òtí oyún yẹn. Nígbà tó ń dó Fọlá ọkùnrin mélòó ló pàdé pẹ̀lú ẹ̀? Pé ó já àwọn ọkùnrin nínú òbò ẹ̀ àbó fojú rí ọkùnrin sójú. Ẹni tó doubt tó dẹ̀ gbalé fún tó dẹ̀ sanwó school fees àwọn ọmọ ẹ̀. You must be mad. Orí ẹ̀ ti dàrú. Orí ò pé láti ayé ẹ̀ ti bàjẹ́. Ọ̀rẹ́ máa ní serious tẹ́lẹ̀ yìí. Ayé àpàjẹ́ jù báyìí lọ. Oyè ìyá ayé ẹ̀ máa bàjẹ́ jù báyìí lọ. Ó ń doubt oyún èèyàn ó dẹ̀ ṣe kó mọ́ abó ṣe kó mọ́ oyún tó doubt ó dẹ̀ tún ṣe kó mọ́ ẹ̀ ó kó ọmọ jọ ó kó àwọn èèyàn jọ ẹ sọmọ lórúkọ àbí ẹ tún ṣe wọ́n yẹ ẹbẹ̀ di ọmọ yẹn àbí ó tún lóyún mi ní 2020 ó lóyún mi ní ó bímọ ní 2020 jàre ó bí ọmọ mi ní 2020 òun ni ọmọ tó bí last kó tó lọ sọ́dọ̀ Lizzy ọmọ kókó tí Fọlá bí last kó tó lọ sọ́dọ̀ Lizzy òfò ló máa ṣe Fọlá Lásì ó máa ṣòfò ní òfò ni òfò ló máa ṣe Lásì tó ṣe rò bóyá nítorí pé okùn ti lọ jẹ ilá kan níbì kan ó kàn rò bóyá okùn lè máa bá Fọlá jẹ́ ní ó máa ṣòfò ni ó lóyún kí ló dé tó sọ pé kó filẹ̀ fún because Fọlá òun ṣe àgàn kọ́ ni Fọlá kò sọ pé òun fẹ́ bí ọmọ yẹn tipátipá kí ló dé tó fọ pé kó fi oyún lẹ̀ fún kí ló dé tó bá gbé kí ló dé tó bá Fọlá gbé kí ló dé tó bá gbé nínú 2 bedroom house tó gbà fún kí ló dé tó bá gbé kí ló dé tó gba 2 bedroom fún tó bá mọ̀ pé Fọlá jẹ́ ẹni tó mọ̀ pé ó ti bímọ ó mọ̀ pé Fọlá ti bímọ méjì ó dẹ̀ gba 2 bedroom house fún kí ni Fọlá fẹ́ fi 2 bedroom house ṣe ẹni tí ò bímọ rí kí ló fẹ́ fi 2 bedroom house ó kàn gbà fún pé bóyá tó bá fẹ́ kó bàtà sínú rúùmù kejì àbí you are mad ó ti mental ó ti mara láti orí ẹ̀ ti yí orí ẹ̀ ti yí orí ẹ̀ ti dàrú ó lóyún alákọ̀ọ́kọ́ àbí nígbà tí wọ́n dẹ̀ sọ fún ẹgbẹ́ kó wá ṣe DNA lọ́dọ̀ àwọn ọlọ́pàá láti ìgbà tó dé police station nígbà táwọn ọlọ́pàá pè ẹ́ tó wá sí police station kí ló sọ fún àwọn ọlọ́pàá ó ní pé ìwọ láìkì ọmọ gan o máa gbọ́rọ̀ tó sọ̀rọ̀ ìwọ láìkì ọmọ gan pé o mọ ọmọ tó lè tọ́jú ẹ ṣe bí nǹkan tó fọ fún àwọn ọlọ́pàá ni because o ti mọ̀ pé àwọn Dorcas wọ́n máa gbé DNA yẹn síta ó sọ fún àwọn ọlọ́pàá àbọ̀ sọ bẹ́ẹ̀
nígbà tí Lizzy make sure pé ó push títí tí ó gbé ẹ lọ sí kọ́ọ̀tì kíní tó gbé yín lọ sí court because Lizzy fẹ́ kó gbé Fọlá lọ sí court criminal court ṣùgbọ́n wọ́n sọ fún Lizzy pé wọ́n ò lè lọ sí criminal court torí pé láti fẹnu rẹ̀ sọ yí pé Fọlá bímọ fún kí lójú tó sọ fáwọn ọlọ́pàá pé ó bímọ fún tó fi wá change ẹ̀ sí criminal court àtọ́ fi wá change ẹ̀ sí family court tí Lizzy ṣáà wá gbogbo ọ̀nà òun ò gbà ó tí Lizzy wá gbogbo ọ̀nà tí Fọlá fi win ní court case yẹn Lizzy wá gbogbo ọ̀nà pé kán gbé lọ sí criminal court pé Fọlá gbọ́dọ̀ lọ sẹ́wọ̀n ni Fọlá gbọ́dọ̀ lọ kí ló dé ìwọ láti tó dé police station tó sọ fún àwọn ọlọ́pàá yìí pé o ò mọ ọmọ tó lè sin ẹ́ o ní di DNA torí o mọ ọmọ tó lè sin ẹ́ Fọlá dẹ̀ béèrè owó tó máa gbà lórí àwọn ọmọ yẹn lọ́wọ́ ẹ̀ níṣẹ́ ló ń wọlé iye tó máa san fún àwọn ọmọ yẹn Fọlá béèrè ó ń wọlé ni iye owó oúnjẹ o máa sẹ́ǹjẹ o sẹ́ǹdì owó yẹn torí ẹ̀ ló ṣe gbé kọ́ọ̀lù àwọn ọlọ́pàá mú ẹ̀yin lẹ sá fún ọlọ́pàá Fọlá kọ́ ló sá fún ọlọ́pàá Fọlá ready láti fẹ́ ṣe DNA ìgbà tí Fọlá kó àwọn ọmọ lọ bá àwọn ọlọ́pàá níbo lẹ wà ẹ sí níbẹ̀ ẹ wá sí police station yọ yẹn Fọlá dẹ̀ kó àwọn ọmọ ẹ̀ padà níbo lẹ wà wo lórí burúkú olóṣì ẹ sọ pé kíláàsì kó gbé DNA tí Lizzy ń sọ yí pé àwọn ti ṣe ẹ sọ pé kó gbé jáde tó bá ṣe DNA láàrin èmi àti yín wọn ṣe DNA kankan tẹ́ bá rí fídíò tí mo gbé sí orí péjì mi ó wà ń bí ẹ má jẹun pátá ó wà ń bí báyìí ń bọ̀ jẹ́ àgbọ̀ bọ̀bọ̀ ìtàn ẹ jẹ́ àgbọ̀ tán. nájọ́dá kò sí wàhálà tó bá ṣàbímọ àti DNA àmì tó ní ọmọ tó ní olórí burúkú olóṣì do you know the meaning of DNA láti jọ́ tán ti bí ẹ láti òmù nǹkan tó ń pè ní DNA ìwọ lórí burúkú awáyé má ṣe rere ọkùnrin ìwọ tí ìyá gidi òbí ìyá ẹ tó yẹ kó fi oyún ẹ ṣàfàlà àwọn ọmọ Ìbàdàn tẹ́mi mọ̀ orí wọn máa ń pè ní wọn ń ṣorí burúkú tó ń ṣe àwọn ọmọ Ìbàdàn ọkùnrin tí mo mọ̀ wọn ń ṣorí burúkú tó ń ṣe láti wọn ń jòbòyó òye wọn ń jẹlá ẹnu wọn kì í yọ bí ilá bẹnu ẹ ṣe yọ òye àwọn ọmọ Ìbàdàn wọn máa ń láìkì obìnrin gan ẹnu wọn dẹ̀ máa ń dùn òye ìyá bọ́ wọn ń ṣe burúkú tó máa ń ṣe wọn ń ṣọmọ ọ̀dọ̀ fún obìnrin ìwọ lóṣì ìwọ tó yẹ pé destiny waster ní ìwọ lòṣì ìwọ tó rí ènìyàn bí òde ráyé wá olófo lòṣì ẹ̀dá ẹ jẹ́ ẹ wá gbọ́ nǹkan tó máa sọ ìwọ tó mọ meaning of DNA. lẹ́yìn yẹn ṣá wá bẹ̀ mí. àtìgbà tó ti wá bímọ yẹn kí ló dé tó lọ ṣe DNA ìwọ tó ti rówó jẹun ìwọ tó yẹ pé ìwọ àti ẹwà àgàn yẹn dúró pa ni ẹgàn pa síbẹ̀ ni olóṣì alápá má ṣiṣẹ́ olè tó ń jẹun lábẹ́ obìnrin ẹni tí ò ní iṣẹ́ láti ìjọba ló ti ń ṣiṣẹ́ bó ní iṣẹ́ ilé iṣẹ́ wa níbo ní ilé iṣẹ́ wa olóṣì àpàgbà tí wọ àti Fọláwà ò ní 200,000 nínú àkáǹtì dọ́kàsí sọ bẹ́ẹ̀ pé ò ní 200,000 ò lè àkáǹtì fún 200 nínú àkáǹtì ẹ̀ láti olórí burúkú ìwọ tóbìnrin fún jẹ obìnrin ló ń bo ẹ alábọ̀dọ̀ nìyẹn láti ayé ẹ máa bàjẹ́ by the time tí bá come back because mi ní lè fagùn tí bá máa come back ayé ẹ máa bàjẹ́ jù báyìí lọ láti wo lórí burúkú mo tún sọ fún ẹ lẹ́ni láti gbogbo ọmọ tó tara ẹ jáde yàtọ̀ sáwọn ọmọ Fọlá àwọn ọmọ tí Fọlá bí fún àwọn nìkan ló máa tayọ nínú ayé I'm telling you àwọn nìkan lògo wọn máa búyọ ju ògo àwọn ọmọ tó bí sọ́dọ̀ sí àwọn ìyá alámàlà lọ ọmọ Fọlá nìkan lògo wọn máa búyọ ó ní wá sórí social media tó bá fẹ́ sọ̀rọ̀ tó bá máa address even though you want to address your ex you no come on social media kó máa bú kó máa sọ pé àwọn ọmọ tó bí àwọn ọmọ olóṣó ni wọ́n do you know ó mọ̀ pé àwọn olóṣó mi wọ́n ti graduate gan tó yẹ pé yàrá ìyá ẹ̀ shoemaker ló máa ṣe fún olóṣó mi Ọlọ́run no be dem say no be my mind wọ́n gbé jet tó yẹ pé tó bá fẹ́ dó wọn jet ló máa gbé wá pick wọn ìwọ ló fọ aláyé bàjẹ́ aláyé mu ó lọ ṣí ẹ̀dá ọmọ yẹn wà so naive tẹ́ bá wo Fọlá closely ẹ rí i pé kò ṣe youth ẹ̀ dáadáa ó ti tètè lọ lé ọkọ she so naive ó ti yẹyin sí ó wà so naive kò ṣe youth ẹ̀ ẹ mọ̀ kéèyàn bẹ́ẹ̀ smart tó bá smart kò ní ra ìsí ọ lọ́wọ́ ó ti yẹn sí onírápálá sí ọ lọ́wọ́ máa jẹ̀yà láyà ẹ̀rùn ni tẹ́ bá rí bó ṣe máa ń sọ̀rọ̀ ẹ ti mọ̀ yí pé kò lápọn ó kàn lọ wà coincident ibi tó olórí burúkú ẹ tó lọ pàdé ẹ ni ó yẹ kó pàdé gentleman kò ń ṣe ẹni tó máa kígbe mọ́yàn tẹ́ bá worship tẹ́ bá wò dáadáa
ẹ rí nínú ìwà kò lé tó kò lápọn kò ó ti yẹ yín too gentle girl she's too gentle. lórí burúkú olùsí want to talk down on her lọ́wọ́ life wẹ̀ ó rí picture tí mo gbé síta nípa Fọlá lọ́wọ́ picture tí mo gbé sórí page mi láwẹ̀ lọ́wọ́ skin ẹ̀ onídàá fún ìyá ẹ̀ pẹ̀lú gbogbo bó ṣe gbé pẹ̀lú Lizzy tó pẹ̀lú bó ṣe wà pẹ̀lú Lizzy ó jẹ́ nǹkan tí Fọlá ń jẹ ayé tí Fọlá live ń sìn yàrá ìjà ò lè live ẹ̀ so put some respect in it and move on láti try láti move on kò move on Fọlá ti move on kò tọ́jú òbò ẹ̀ mọ́ ó ti gbé òbò ẹ̀ lọ fẹ́ lómi ó yẹ ẹni tó ju yàrá ìyá ẹ̀ lọ nínú ayé. wà láyé bàjẹ́ ò ní wá sórí social media kò ní pé innocent children pé wọ́n ní ṣoríire inú ayé are you God ìwọ lọ́lọ́run tó ń pèrè ogun tẹ́ ẹ̀ ń ṣe yẹn ó ti mú yín láyà báyìí are you God ó mọ̀ pé sábàbí ni Fọlá fi la òbò fún wo lórí burúkú ẹ̀ láti sábàbí ló jẹ́ nínú ìgbésí ayé no má worry sábàbí ló jẹ́ tí Fọlá fi la òbò fún wúwo láti sábàbí ló jẹ́ ó ṣe wúwo ló yẹ kó gun òbò ló yẹ kó la ló fẹ́ Fọlá ìwúwo kó ló yẹ kó dún Fọlá ọmọ ọ̀dọ̀ ló yẹ kó máa ṣe fún Fọlá láti ọmọ ọ̀dọ̀ ló yẹ kó ṣe fún Fọlá yẹ ká gbọ́ voice note yẹn tọ́ bí orí Lizzy máa pé yà gbọ́ lásán yìí. ó sọ ó ṣàṣọ̀rọ̀ olójú ó sọ̀rọ̀ rẹ pẹ̀lú sọ aláìsẹ̀ mi bó ṣe kọ́kọ́ ó ṣe kú bóun ṣe rẹ́ni tọ́jú òun. Yes, of course. Yes. Because if I truly want to settle down with you, you need to know so many information about me. Because she wants to settle down with you. That is the human for you. Obìnrin nìyẹn fún ẹ. Bí obìnrin ṣe máa ń ṣe nìyẹn. If truly this is the man I love, you need to know everything about me. I don't need to hide anything from you because of the future. Tó bá lọ gbọ́ bákan. You don't understand. Wo ló folóhùn aláyé bàjẹ́ bá wà fún ẹ wàláì wá já rẹ sí òwò wà lọ pokùn so straight wo ló fọ aláyé ń olóṣìwọ́ tó ti lò. ìgbà tó kọ ẹ kú ṣé náà sì wá ní pé wọ́n máa gbé fọkùnrin káàkiri. ṣé ń gbọ́ wèrè ṣé wọ́n gbé fún ẹni ṣé inú klọ́ọ̀bù ló ti bá nínú klọ́ọ̀bù ni wọ́n ti pàdé ṣé wọ́n gbé wọ̀ fún Fọlá mi olórí ibú olóṣì ọkùnrin tó ń ṣaṣẹ́wó kiri ṣé wọ́n gbé ìwọ fún wọ́n gbé Fọlá fún wọ ni wọ́n gbé Fọlá fún wọ ìwọ olóṣì ìwọ tó yẹ pé àwọn sẹ́ẹ̀tì ẹjọ́ ń ṣe bíríkìlà lẹ́yìn méjèèjì jọ ń ṣe nítorí ẹ̀ ló ṣe mọ bíríkìlà David yẹn because bíríkìlà làwọn wú ẹ máa ń ṣe. ó ní àwọn ọ̀rẹ́ òun tó ń pàdé nítorí ojú sòwò sí nìyẹn sọ wọn ò ní choice. ṣe ń gbé irọ́ pípa ọ̀rẹ́ ẹ̀yẹn tí Lizzy wá fún ẹ̀yẹn Lizzy ló fún ẹ ní gbogbo eléyìí kò shut up gbogbo ọ̀rọ̀ tó ń sọ Lizzy ló fún ẹ ó ká mú ẹ̀mí ó ti yẹ nǹkan téèpù tó ká sí ẹ lọ́wọ́ ló ń sọ wọ́n mú gbogbo téèpù yẹn wọ́n gbélé ẹ lọ́wọ́ ni pé kó wá ká síta fún wa kò yé ya ẹ téèpù tó ká sí ẹ lọ́wọ́ òun ló ń ká síta fún wa àwọn òde gbà wọlé torí pé mo sọ fún Lizzy kó fún wa ní voice note ọ̀rẹ́ Fọlá yẹn náà tó wà ní Mushin kó fún wa ní voice note kó rí fún wa dọ́là ọ̀rẹ́ Fọlá tó wà ní Mushin tó fún wa ní voice note pé Fọlá máa ń dọ́pọ̀ kiri kó fún wa ní voice note yẹn ẹ lè fún wa ẹ lè rí èyí tẹ́ lọ jalè ní Ìdúmọ̀tà tẹ́ ẹ rí rìsíìtì gbé jáde nǹkan tí Lizzy sọ fún ẹ pé kò sọ lórí social media kó lè fi bìlísù ẹ kó mọ̀ bá rẹ lè bìlísù guys mi ní pé máa lọ hello ma ṣe ti débi ni ma 10 minutes okay 10 minutes ọ̀rẹ́ máa rí yín mà máa rí yín okay bá ti bọ́lẹ̀ kẹ́kẹ́ okay ṣé kò yẹ yín ni nǹkan tó sọ fún ẹ pé kò sọ kó lè fi bìlísù ọmọ yẹn ó tó olóṣì ọkùnrin any ex that come aside láti wá bìlísù ẹ láti wá bìlísù ex yẹ ó tó ṣe èèyàn ni ẹni ọkùnrin tó bọ́ síta láti máa pé ẹ̀sì ẹ̀ láláṣẹ́wó olóṣì èèyàn ni olóṣì ọkùnrin ni kò yẹ kí obìnrin kó pè ẹ́ kó tún dáwọ́ obìnrin ọkùnrin yẹn lọ because same ló máa ṣe fún ẹ. ṣé kò yẹ yín sí nuisance ó dẹ̀ bímọ fún ẹ ó dẹ̀ gbalé 2 bedroom house ó sọmọ lórúkọ ẹjọ́ máa ń lọ patí àbí wà tí ẹ kì í jọ ń lọ patí ẹjọ́ máa ń lọ patí. ebi ń pa ebi òbó ń pa wẹ̀. ẹni tó sọ yí pé kò kí ẹ máa gbọ́ ẹni tó sọ yí pé kò kí ń ṣe ìwọ ló lóyún ó sì wá lọ gbalé fún ẹ máa gbọ́.
500,000 ni mo ń sọ. ó ní close to 500,000 400,000 nílé yẹn 400,000 lówó lé yẹn. Ó fi síbẹ̀ mo dẹ̀ fọ́ ní ìṣẹ̀lẹ̀ náà fún tó ń gbé níbẹ̀. ẹjọ́ ń gbé you live together. Kọ́kọ́ bá gbé bẹ̀. jẹgbọ́. Wọ́n kọ́ máa ń súpà pẹ̀lú ẹ̀ torí. olórí adébọ̀bọ̀ ìyá yìí ẹ ti bàjẹ́ Lizzy òkú ẹ dáadáa you are not smart láti o smart because o lọ sí school olódo ni ẹ òye wàá gbàgbé so many things wàá fẹ́ sáré adjust but ó ti late because ẹjọ́ ń gbé you live together with Fọlá kí ló fẹ́ fi kún ọmọ tó ní good figure 8 ó rí Fọlá ni she have a very good figure Fọlá má gba sáṣọ ẹ jẹ o wàá má jẹun jù má níkùn you have a very good figure ó rí figure ni ó lóyún ó tún ní ìdí olórí burúkú kò máa kí ń wọ bọ́m̀bọ̀m Fọlá ò kí ń wọ bọ́m̀bọ̀m ó rí skin ẹni tó bá rí Fọlá kò sọkùnrin tó máa sọ pé ó ti bímọ rí ẹni tó dẹ̀ ti bímọ 4 ó rí skin ẹni bóyá fine ara ẹ̀ máa ń tutù ni Ọlọ́run jẹ́ kó pàdé olówó bí wọ́n ṣe sọ wọ́n bá kẹ́ Fọlá tó fi sílé ọlá wàá rí skin ẹ̀ bí ọmọ òkókó skin ẹ̀ máa glitter bí ọmọ òkókó ìwọ lórí burúkú tó fi yà jẹ́ tó jẹ́ kó mu gàrí pa wo ló ṣe aláyé bàjẹ́ aláyé run mo ní fóònù yẹn wà nílé ló ṣe. mo ti fún ọ ìyá ó ti dẹ̀rù bí síta nílé máa ń wà pẹ̀lú ẹ̀ fún bí i a month. It's a lie ìjọ gangan tí Fọlá wá sílé ẹjọ́ yẹn lọ́dọ̀ ẹ̀wẹ̀ síta kí lorúkọ mu ẹ ó sọ fún wa yẹn sọ yẹn bẹ́ẹ̀ ká òye àti ẹ̀ screenshot ẹ̀ máa gbé sórí péjì àwọn èèyàn kà kí lorúkọ ẹ̀ Ayọ̀mídé mi nílé ìṣeṣe òyìnbó Ayọ̀mídé làwà ó ti yẹ ó gbé jáde ó ti yẹ ń sìn rẹ̀ òwe ó ti yẹ yẹn gbé sí ìwà ni yà lè ka díẹ̀ nígbà kí n tó lọ tó yẹ máa paṣọ yìí fún Ayọ̀mídé làwà òun nìyẹn ó ti rí Ayọ̀mídé làwà nìyẹn ṣó ti rí màá screenshot ẹ̀ wá gbé síbẹ̀ ṣó ti rí òun nìyẹn kí ló kọ síbẹ̀ ṣó ti rí ó pọ̀ gan o ṣó ti pọ̀ gan Ayọ̀mídé ọmọ ẹ̀ ó ti wá fún wa ní gbogbo ó fún wa ní gbogbo expo yìí ó máa ṣòfò ní láti wàá ṣòfò tó gbọ́ ọ̀rọ̀ òṣì tó ń sọ ìwà àti ẹ̀ lẹ́jọ́ ń gbé tí kò yẹ ẹ̀sìn ìwà àti ẹ̀ níjọ́ tí kí ló wúkọ̀ ẹ̀ níjọ́ tí Fọlá wá sílé ẹ̀ ìjọ yẹn ni ìkan ìwọ ló ń ṣe birthday láti ìwọ ló fún ní audacity yẹn náà tó fi wá kò rí ẹni ìwọ ló fún ní chance yẹn tó fi wá because ó ń ṣe birthday ó dà pé ó gbé kéèkì wá fún ẹni kò déédéé wá yọjú sí ẹ ó dà pé ó gbé kéèkì wá ni òfò ló máa ṣe tí bá ka kìíní tí Ayọ̀mídé sẹ́ndì sí mi nígbà yẹn tá à ń support Lizzy ó máa ṣòfò ní tó ṣe sọ yí pé àwọn ọmọ tí Fọlá bí olóṣó ni wọ́n láti mo wá sọ sínú ìgbésí ayé ẹ lẹ́nìí bí ọ̀rọ̀ tó sọ yẹn bó ṣe máa ṣẹlẹ̀ láti orí àkọ́bí Ayọ̀mídé títí tí gbogbo àwọn ọmọ tó wà lọ́dọ̀ ẹ tẹ́jọ́ wà pẹ̀lú ọ̀dọ̀ Lizzy gbogbo wọn pátápátá ló máa jẹ́ olóṣó iṣẹ́ olóṣó ló máa fi jẹun yàtọ̀ sí àwọn ọmọ tí Fọlá bí arrest my case ìwọ̀kùn ẹ máa mọ owó ọkùnrin tẹ́ máa tẹ̀lé o ẹ kàn má fọkọ ṣá o ó ti yẹ ń sìn má fọkọ àgàgà tó bá ti bímọ má rush ara ẹ don't rush yourself kò mí nígbà bóyá tó pé kí n dèrè fọkọ mi kó tètè dè bímọ don't rush yourself because the way you rush inside there you're going to come out give your time have you healed from where you are coming from? Is this the right man that you want to spend the rest of your life? Ask yourself. Is it the type? Or you don't want people to say we koloko? Let people say, oh, because they are not the people that will be there when you are suffering. Do you understand? Don't rush in. The way you're rushing, you're going to rush out. Ta ló ń dọ́mọ tọ́ lẹ́nu? Fọlá ló ń dá àwọn ọmọ ẹ̀tọ́. Ọlọ́run adé máa ṣàánú gbogbo àwọn tó wọn Fọlá lọ́wọ́. Gbogbo àwọn tó wọn Fọlá lọ́wọ́ pátápátá. Ọlọ́run máa ṣàánú wọn. Tó ń jẹ́ kí ojú ti Fọlá lórí àwọn ọmọ. Ọlọ́run máa ṣàánú Ọlọ́run bá mi tọ́jú gbogbo àwọn ọmọ tiyín náà àwọn ọmọ tiyín náà nígbà tó ń bá ń wá àánú àfọ̀hún nínú ayé wọn gbogbo ẹ̀yin tẹ́ ń dìde tẹ́ ń Fọlá lọ́wọ́ ẹ máa rá àánú gbà tọmọtọmọ yín á rí àánú gbà ilé ò ní gbé àwọn yín mọ yín mi ẹ ní kábàámọ̀ pé ẹ ràn Fọlá lọ́wọ́ ní agbára ẹ̀jẹ̀ Jésù ó máa da fún yín jù báyìí torí pé ẹ fi orí tiyín lẹ̀ ẹ ń gbọ́ orí ẹ lórí àwòdì ò ní gbé tiyín mi ní agbára ẹ̀jẹ̀ Jésù ó ṣe máa rí fún yín nìyẹn ẹ ṣeun gan o torí pé ẹ̀yin lẹ jẹ́ kí aṣọ bọ́ lọ́hùn Fọlá ẹ̀yin lẹ jẹ́ kí Fọlá mọ̀ pé life single mother lélẹ̀ ìyà ò ní jẹ àwọn ọmọ yín náà ẹ ṣé gan may God bless you Fọlá àwọn ọmọ ẹ̀ á yàn wọ́n á yanjú nínú ayé
àwọn ọmọ ò ní di ọmọ kọ́mọ kò yé ẹni kò yẹ o mọ tó ṣe máa ń sọ ni wọ́n máa ń sọ yí pé ní àwọn ọmọ social services wọ́n ní wọ́n máa ń yọ ọmọ burúkú ṣùgbọ́n èmi sọ fún Ọlọ́run sẹ́ social services ló gbọmọ mi ìgbà tí wọ́n gbá náà lọ́wọ́ mi àwọn ló gbọmọ mi kò ṣe pé mi ò fẹ́ tọ́ ọmọ mi ọmọ tèmi máa yàn bí ẹ ló ṣe máa sọ fún àwọn ọmọ ìfọlá ìwọ ló bí wọn ìwọ ló tẹ ẹ̀jẹ̀ lé wọn lórí nǹkan tó fẹ́ ló máa sọ sínú ìṣẹ̀dá wọn bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe máa sọ nígbà tó o ti balẹ̀ ayé ènìyàn jẹ́ ọmọ tèmi jáde ní social services ó dẹ̀ lọ sí uni best college ló wà sọ fún Ọlọ́run nǹkan tó fẹ́ inú ọmọ mi ń dùn mí nínú báyìí ọjọ́ tèmi ni kò sí lára àwọn ọmọ tó wà ní social services tó yọ orí burúkú kò sí lára wọn ṣé kò yẹ kò sí lára wọn sọ fún Ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó ń sọ̀rọ̀ òdì sínú gbèsè ayé ọmọ títí ẹ ayé ọmọ tí wọ́n ní o torí ọmọ tèmi olóríire ọmọ ni wọ́n máa sọ bẹ́ẹ̀ gbogbo ìgbà tó bá ti ń jí lórí ẹ̀ ló ṣe dá kí abiyamọ gbọ́dọ̀ máa bínú fún àwọn ọmọ ẹ̀ o gbọ́dọ̀ ẹnu ìsúre ló gbọ́dọ̀ máa fi súre fáwọn ọmọ ẹ̀ o gbọ́dọ̀ máa ṣàdúrà fún wọn ní lóòrèkóòrè ní gbogbo ìgbà because ó di dandan Fọláwà jẹ wọn mọ ò ní ṣe lásán ló kọ Jésù àwọn ọmọ wa ní dọmọkọmọ ẹni ẹ ti dé àwọn ọmọ ẹ kò ní dọmọkọmọ ní agbára ìdè Jésù ìbànújẹ́ òde ní dé bá kò ní dé bá gbogbo àwọn tó ń rìn lọ́wọ́ gbogbo àwọn tó ń fún ẹ lówó kò fi ń jẹun tó ń sanwó school fees àwọn ọmọ yìí ìbànújẹ́ òde dé bá wọn ní agbára ìdè Jésù bẹ́ẹ̀ ló ṣe máa rí fún Ìfọlá iwájú báyìí ló máa lọ ẹsẹ̀ ò ní kó ẹsẹ̀ nínú ayé Fọlá ní agbára ìdè Jésù. àgbo lẹ fẹ́ ra ẹjọ́ torí Ọlọ́run ẹgbà mi láàgbo ẹ pè mí mi ò ní nọ́mbà àwọn èèyàn mọ́ àwọn tó ẹ̀ṣẹ̀ ń pè mí sí ni mo ẹ̀ṣẹ̀ tó ní nọ́mbà wọn so ẹ bá wa share ètò so that a lè ṣe kíni a lè rí ẹ bá mi jù sí WhatsApp contact yín ẹ bá mi jù sí àwọn WhatsApp group káàkiri ẹ bá mi hashtag àwọn èèyàn so ẹjọ́ torí Ọlọ́run dádì tẹ́ bá wo program yìí mo ti $100 tẹ̀sán ẹjọ́ ẹ pè mí so that ẹ lè send address ìgbà tí mo trace owó yẹn tí mo rí mo try láti wo address yín níbẹ̀ but mi ò rí so ẹjọ́ torí t'Ọlọ́run ẹjọ́ mo fẹ́ sẹ́ndì ọjà yín sí yín ẹ má jẹ́ kí n jẹ haram mo fẹ́ lẹ́dùnmarè bẹ̀yìn dádì ẹjọ́ torí Ọlọ́run mi ò mọ lè mọ ọṣẹ́ mi ẹ ṣàánú mi o dádì tó san $100 ẹjọ́ ẹ wá gba $100 yín o ẹ wá gbọ́jà yín mo fọlọ́ bẹ̀yìn ẹjọ́ sà tó bá dẹ̀ jẹ́ màmá náà lọ bá wo program yẹn mọ́ mi wọ ẹjọ́ ẹ bá mi sọ fún wọn kọ́ pè mí mi ní nọ́mbà wọn mọ́ ni mi bá ti pè so ìyẹn jẹ́ first announcement so second announcement ni pé fáfàní èyí tẹ́ bá fẹ́ lọ sí ìlú Nàìjíríà tẹ́ wá ní department tẹ́ lè lọ́ọ̀jì sí ṣẹ́rí tí bá sọ nǹkan fún yín ẹ trust me torí pé kí ni mi ní jẹ́ kórúkọ bàjẹ́ so mi ò ní gbòfò wá fún yín lórí ìkànnì yìí confam ni máa gbé wá fún yín kàkà kí gbòfò wá mi sì ní gbé nǹkan kan wá máa ń ṣe kí ni máa wá wò báyìí máa máa lọ ṣe kárí pikipiki ṣọ́ àwọn èèyàn kiri so gbogbo èyí tẹ́ bá ní apartment tẹ́lẹ̀ lọ́ọ̀jì sí ní Nàìjíríà ó wà just 2-minute drive sí International Mohammed Airport 2 minutes ní ẹ lè fẹ́ ṣe yìnyín láti bẹ̀dẹ̀ international mo lè miss flight mi ò tètè dé airport wọ́n ti board ìtàn wọ́n ti check ìtàn kò sí nínú ọ̀rọ̀ yìí o 2 minutes ṣé wá rí àwọn kan tó tún wá jẹ́ kí bẹ́ẹ̀ mú yes confam gidi ni wípé 24 hours light ó wà 24 hours electricity ó wà 24 hours internet ó wà bẹ́ẹ̀ security ó wà kitchen wà everything wà ní kí ló ti pè apartment tọ̀dọ̀ títí yín kitchen yín wà bẹ́ẹ̀ everything wà bẹ́ẹ̀ 2 bedroom wà bẹ́ẹ̀ 3 bedroom wà bẹ́ẹ̀ a room wà bẹ́ẹ̀ a room self wà bẹ́ẹ̀ a room then sitting room and kitchen and toilet ó wà èyí tẹ́ bá fẹ́ ni very nice and lovely place ibẹ̀ wà pagidi tó mú yes tó fine 2 minutes drive sí International Mohammed Airport tí ẹ bá wà ń bẹ̀ bí ìpẹ́ wà lábúròdù padà ni ẹ lè wà ń bẹ̀ kẹ́ fi parí project tẹ́ bá fẹ́ lọ ṣe Nàìjíríà ẹ lè wà ń bẹ̀ kẹ́ fi parí ọlùdé yìí ẹ lè wà ń bẹ̀ kẹ́ fi parí gbogbo party tẹ́ bá lọ ṣe ẹ lè wà ń bẹ̀ kẹ́ feel at home bó bá ṣe wù yín no noise no ariwo no ìjà kò sí pé mọ́tò pariwo sí yín létí kò sí pé wọ́n jà ládùúgbò yẹn kò sí pé àdúgbò yẹn rough no very cool and calm area so just 2 minutes drive ni sí International Mohammed Airport so gbé ìtẹ́ bá ní interest sí WhatsApp number tí mo ń lò ní sí òun lẹ́wọ̀n lójú screen yìí ara iṣẹ́ ibi tí wọ́n ń ṣe òun náà ni wọ́n lọ fi rìpọ́ọ̀tù WhatsApp number tí mo ti lò láti 2021 tó fi blọ́ọ̀kù síìmù yẹn
àwọn WhatsApp bá díẹ̀ pé àwọn ò fẹ́ rí nọ́mbà yẹn mọ́ ní WhatsApp. Wọ́n bá díẹ̀ láìsí kókó ẹ̀ṣẹ̀ kan báyìí tí mo ṣẹ̀. Mi ò rí rẹ́rìí láyé mi sígbà àti 2021. Ó jẹ́ kí n lose so many contacts. Even ó jẹ́ kí business mi gan kó ṣe kí ni, ó affect business mi ní parọ́ fún yín. Ó affect iṣẹ́ mi. So ẹjọ́ torí Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ bá mi rajà ń sìn, ẹ̀yin tẹ́ bá tí wọ́n bẹ ṣe máa reach out sí mi, àbẹ́ ẹ̀yin tẹ́ bá tún mọ àwọn èèyàn tí wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run láti ara mi, ẹjọ́ ẹ bá mi pè wọ́n. Ọ̀rẹ́ Lady K ò lo nọ́mbà tó ń lò tẹ́lẹ̀ mọ́, nọ́mbà tó ń lò sí ni. Lágbájá Lady K ò lo nọ́mbà tó ń lò tẹ́lẹ̀ mọ́, nọ́mbà tó ń lò sí ni. Ẹ bá mi fún àwọn èèyàn ní WhatsApp nọ́mbà mi tí mo lò sí. Tẹ́ bá pè direct á lọ, tẹ́ bá pè ní WhatsApp á lọ. So ẹ free láti pè mí. Ìkọ̀kọ̀ tó kọ̀ wá ń bẹ̀ ni wípé ẹ̀yin tẹ́ bá fẹ́ rajà ní kẹ́ pè mí. Àbí ẹ̀yin tẹ́ bá ní nǹkan tó ṣe pàtàkì fún Yorùbá Nation, àbí ẹ̀yin tẹ́ bá fẹ́ dáṣì mi lówó, because èmi ò parọ́ ọmọ bá ní àtọ̀, èmi ní ìdòwò bí mo ṣe wà yìí, mo gbẹ́ gidi. So ẹ̀yin tẹ́ bá fẹ́ rajà ẹ pè mí. Now kí wà láwọn ń tà ní ilé iṣẹ́ Lady K International, èmi náà ni. Lady K Spiritual Store, èmi náà ni. Lady K African Wears, èmi náà ni. Lady K Jewelries, èmi náà ni. Lady K Wig, èmi náà ni. Lady K Purse, èmi náà ni. Gbogbo lówó lọ́mọ. Gbogbo nǹkan tí ẹ bá ti fẹ́ rà tó bá ti gbé wọn àmúṣẹ̀ṣọ́ àmúṣoge, ó wà available lọ́dọ̀ mi bí báyìí. Àwọn fine wig, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá mi rajà tẹ́ dẹ̀ ń ṣàdúrà fún mi. Mo dẹ̀ tún wá fàsìkò sọ pé mi go ní disappoint gbogbo yín. Àwọn tó dá tẹ́ ẹ̀ bá mi rà tí inú yín dùn yẹn náà ní ìmọ̀ gbé wá. Ìdí bá wọn gbégbá àwọn gùdù wá. So ẹ̀yin tẹ́ bá ti patronize mi, wá patronize mi. Mo láwọn wig, àwọn braid wà, àwọn kí ló ti pè pick and drop ó wà, àwọn lace wig ó wà, àwọn onícoils ó wà, àwọn bun straight ó wà, àti bẹ́ẹ̀ lọ, àti braid àti Ghana weaving. Mo ní wọ́n bí báyìí lóríṣiríṣi. Èyí tẹ́ bá ti fẹ́ ni ẹ pè mí. À jọ ṣe fídíò kan, máa display ọjà fún yín. Ẹ ra tẹ́ bá fẹ́. Lẹ́yìn yẹn jewelries wà, àwọn earring everything ó wà available bí báyìí. Bákan náà ni purse, bákan náà ni aṣọ ready to wear. Tàwọn dádì náà wà, èyí tẹ́ bá ti fẹ́. Gbogbo ẹ̀ ló wà available bí báyìí. Ẹ má fojú wo lójú kámẹ́rà pé aṣọ tó wà wá bẹ́ẹ̀ yóò ṣe lọ títí. Bẹ́ẹ̀ bá pè mí fídíò kọ ẹ mọ̀ pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó. Mo dẹ̀ ní aṣọ ní grade by grade. Aṣọ mi bẹ̀rẹ̀ láti $20 wọ $150. Mo mọ̀ pé tó bá yà wá náà máa bẹ̀rẹ̀ sí ní lóní $500. Ìgbà tá a máa bẹ̀rẹ̀ èlò la fi bẹ̀rẹ̀ $30 to $50 la fi bẹ̀rẹ̀. Ṣùgbọ́n ní ìsìn àti láṣọ $150. A ló ní $20. Ó ní $30 gbà yẹn ló padà di $20 nísìn kẹ́lẹ̀ wo bá ṣe já wálẹ̀ sí. Ó ní $50 gbà yẹn ló di $30 nísìn. Ṣé rí pé mo gé gbogbo ẹ̀ wálẹ̀? Kó lọ́lẹ̀ kó dowó, kówó pé ni àlùbáríkà lójú, iṣẹ́ kọ́ lówó, àlùbáríkà ni. So èyí tẹ́ bá ti fẹ́ kẹ́ ṣe kí ni kẹ́ gbá mi láago. Kẹ́ wá wò síra wọn pé ohun tó lè mú aṣọ $50 di $30 tó ní $150 dẹ́wà grade by grade ní tòótọ́. So gbogbo ẹ̀ ló wà bí báyìí tẹ́ bá ti fẹ́ ni. Ìbàjẹ́ lace, ìbàjẹ́ ankara, ìbàjẹ́ aṣọòkè, ìbàjẹ́ damask, anyone tẹ́ bá ti fẹ́, ìbàdẹ̀ jẹ́ àwọn àdìrẹ lóríṣiríṣi lọ́lọ́kọ̀ òjọ̀kan. Gbogbo ẹ̀ ló wà bí báyìí. Ká wá padà sórí spiritual items. Kí ló bà ẹ́ lẹ́rù kó wí? Ẹ̀rù kò sínú ọkàn mi torí Jehovah ń bẹ láyé. Ẹ̀rù kò sínú ọkàn mi, oṣó ló ń bà á lẹ́rù kó wí. Yes, fáfàlẹ́ yìí tẹ́ bá ní àwọn spiritual items tẹ́lẹ̀ lò ẹ ké sí mi. Actually mi ò kí like àti máa expose gbogbo nǹkan tí a ní ní spiritual items lórí social media, but tẹ́ bá pè mí ẹ mọ̀ wípé Kristi lọ́ba. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ patronize mi, tẹ́ tún introduce àwọn èèyàn sí mi. Àwọn èèyàn alálùbáríkà kan wà ní UK yẹn, wọ́n tún fún mi customer. Ẹ lọ ra spiritual items lọ́dọ̀ Lady K. Mi ò ní wá gbogbo yín tì àtàlájà mi náà. Àwọn tẹ̀jọ́ mi lójọ́ kan introduce mi sáwọn èèyàn ní bóyá Lady K tajà fọ́mọ mi. Lady K alájà yìí kò ní pa yín fún mi, mi ò ní wá yín tẹ́ ẹjọ́ ẹ pè mí ní nọ́mbà yín mọ́ lọ́wọ́. Gbogbo yín mo ti lose nọ́mbà yín báyìí sìn. So gbogbo yín tẹ́ bá nídìí àwọn spiritual items ẹni bá débẹ̀ ló lè sọ. Tẹ́ bá lò lẹ́ máa mọ̀ wípé yes Kristi lọ́ba. Jésù tí Lady K pè kò dá wá o, kò dẹ̀ dojú tì wá, ó gbọ́ àdúrà. Jésù ṣe kí ni, ó wòsàn, ó já ìdè, ó tú ìdè, ó lànà níbi táyé ti sọ wípé kò sí ọ̀nà mọ́.
Jésù lọ́ba. So gba yìí tẹ́ bá nílò àwọn nǹkan tẹ́lẹ̀ lò, ṣé nǹkan ìyọnu ayé ni, ṣé nǹkan ẹ̀bẹ̀ àwọn àgbà ni, ṣé nǹkan arọ́bí ni, ṣé nǹkan ewu ègúnwẹ̀ èpè ni, àbí nǹkan aṣínà ọlà, aṣínà àánú, lóríṣiríṣi ló wà. Nǹkan àánú wà lóríṣiríṣi. Àwọn nǹkan àánú olóore kíákíá orí òjijì ó wà. Àwọn nǹkan àrìnà kóre tí bá ṣe ń lọ tí mò ń bọ̀ báyìí kí n máa pàdé olóore ní gbogbo ọ̀nà mi kọ́ dẹ̀ máa ṣàánú fún mi kọ́ máa ràn mí lọ́wọ́ ó wà. Tó bá dẹ̀ jẹ́ pé àwọn nǹkan ẹ̀yọ́nú ọlà náà ni káyé máa yọ́nú sí mi báyìí kọ́ dẹ̀ máa ṣe mí lóore. Gbogbo àwọn nǹkan àwọn nǹkan spiritual lóríṣiríṣi òun ló wà. Àdúrà gbogbo wa máa gbà lágbára Ọlọ́run àní ṣàṣetì. Bákan náà aláwọ̀ lọ́fíńdà lóríṣiríṣi. Bákan náà dẹ̀ ní àwọn ọ́ìlì náà wà. Gbogbo ọ́ìlì wa ń bí báyìí kì í ṣe ọ́ìlì lásán. Àwọn ọ́ìlì tó ní ìtumọ̀ ni. Ọ́ìlì ṣẹ́gun wà, ọ́ìlì àánú wà, ọ́ìlì back to sender wà, ọ́ìlì arọ́bí wà. Bákan náà dẹ̀ láwọn nǹkan ọfà. Nǹkan ọfà ṣe kí ni? Ó wà available lọ́dọ̀ Lady K Ìfẹ́ Olúwa show àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lóríṣiríṣi èyí tẹ́ bá ti fẹ́ ni. So gbogbo ẹ̀yin dáàdì ẹ̀yin mọ́mì ẹ má wọra yín níwọ̀n ẹ dira o, kò ṣe dúró wò ilé ayé yìí. Ilé ayé kún fún oríṣiríṣi. K'Ẹlẹ́dùmarè kó ṣe àánú fún wa ni, kó má jẹ́ ká bá ayé lọ. So ojú òní tí wàdúrà gbogbo wa gbà. Ẹ má gbàgbé láti bá mi share ètò. Ẹ dẹ̀ má gbàgbé láti subscribe sí YouTube channel mi Lady K Ìfẹ́ Olúwa show, the baby of Yoruba nation. We are not here to harass anybody. We are not here to abuse anybody, and we are not here to insult anybody. We are not here to make any violence. We are just here to learn. We are here to learn. We are here to create awareness. That is all. That is all we are doing on this platform here. And God bless you as you are watching me, as you are sharing this show, as you are learning from me. Almighty God will reward every one of us in the mighty name of Jesus. Amen. Ẹ ṣé gan mo dúpẹ́. Ire o.